Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọ̀dùndún bí ṣàlàáfíà làbá gbogbo lé. Yorùbá nation ní ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe é. Bẹ́ẹ̀ ni lọ́wọ́ yìí lórí awuyewuye tó ń lọ láàrin Aláàfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀. Lọ́wọ́ yìí àwọn Yorùbá Council Worldwide wọ́n ti dá sí ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ yìí. Bẹ́ẹ̀ ni Yorùbá Council Worldwide ẹni a wí fún ọba jẹ́ ó gbọ́, ẹni a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Lọ́wọ́ yìí gbogbo àwọn èèyàn ti pariwo sẹ́yìn pé kí ló dé, kí ni gbogbo gàlégàlé gan tí Aláàfin ti ìlú Ọ̀yọ́ tó kàn fi ń kan Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀ gan náà. Gbàgbára lẹ̀ gbogbo nǹkan táwọn èèyàn ti sọ sẹ́yìn, ṣùgbọ́n lọ́wọ́ yìí Yorùbá Council Worldwide wọ́n ti jáde o. Wọ́n ti ní pé àwọn ṣe àlàyé tó nípọn, àfẹ́ ní pé ìkìlọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe àlàyé tó nípọn fún Aláàfin ti ìlú Ọ̀yọ́ pé 48 hours ultimatum fún Ọ̀ọ̀ni ti Ilé Ifẹ̀, ẹ bá wa gbé wálẹ̀ o. Ẹ gbé wálẹ̀ nítorí pé kò yẹ kí irú nǹkan báyìí kó máa lọ láàrin àwọn ọba. Kí lẹ fẹ́ kí àwọn ọmọ lẹ́yìn kí lẹ fẹ́ kí wọ́n ṣe. Lọ́wọ́ yìí Yorùbá Council Worldwide àwọn ni wọ́n dá sí bó ṣe ń lọ. Mọ̀ pé gbogbo náà ti pariwo sẹ́yìn, ṣé bí nǹkan tá a fẹ́ gbé lọ sí Yorùbá nation rèé? À ń sọ̀rọ̀ bá ṣe fẹ́ gba Yorùbá nation, ṣé mo jù ẹ́ lọ o jù mí lọ? Ṣé irú àwọn nǹkan báyìí lẹ fẹ́ ká gbé lọ? A fẹ́ kí irú nǹkan báyìí máa ṣẹlẹ̀. Àwọn Yorùbá Council Worldwide wọ́n ti jáde tán lórí ọ̀rọ̀ àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní withdraw your 48 hours ultimatum to Ọ̀ọ̀ni of Ife, Yorùbá Council to Alaafin of Ọ̀yọ́. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kọ. The Yoruba Council Worldwide YCW has called on the Alaafin of Ọ̀yọ́ Ọba Abimbola Owade 1 to withdraw the 48 hours ultimatum he issued to the Ọ̀ọ̀ni of Ife Ọba Adeyeye Ogunwusi in the wake of a growing feud between the two monarchs. The tension began when the Ọ̀ọ̀ni recently conferred the title of Okanlomo of Yoruba land on businessman Chief Dotun Sanusi in Ibadan. Now, the Alaafin rejected the conferment, insisting that only his palace has the authority to bestow pan-Yoruba titles, and then demanded its revocation within 48 hours through his spokesman. Now, in a statement on Wednesday signed by its publicity secretary Charles Adeyemi, the YCW described the feud as a matter that demands calm reflection and unity rather than division. Meanwhile, the council, which represents Yoruba indigenous people worldwide, urged reconciliation between the two revered traditional leaders. These monarchs are not only traditional leaders but sacred custodians of Yoruba history, dignity, and culture. Moments like this demand calm reflection and unity rather than division, the statement partly read. Meanwhile, the YCW called on Yoruba elders, statesmen, and cultural custodians to mediate constructively and facilitate a lasting peace. He specifically urged the Alaafin to retract the ultimatum while awaiting the convocation of the Yoruba Obas Conference to formalize a peace pact in Yoruba land. The council also appealed to Yoruba citizens, particularly young people and social media users, to avoid spreading divisive remarks and then to champion understanding and then reconciliation.
According to the statement, I quote, "Our words carry weight, and then in times of tension, they should be used to build bridges, not walls. The Alaafin and the Oni represent eternal symbols of a Yoruba civilization. Their unity is vital for cultural preservation and then the collective dignity of the Yoruba nation," the statement added. Netizens' reactions. Tomilola Olalekan Showo reacted, "All these groups are just making this Alaafin think he is doing the right thing by advising him. What can he even do to Oni? Let him face the shame he plans to bring upon himself. Now he is a joker." Utmost the casual commented, "Well, it is better we iron it out now. Oni is superior to Alaafin. Ile-Ife has been in existence before any town in Yoruba land. Last born of Oduduwa Oromiyan founded Oyo Empire and the Benin Kingdom. Obatala, which is the second born, enthroned Ife Kingdom from Oduduwa, which is their father. Oni is superior." Ẹ̀yin ọmọ Yorùbá, bí ọ̀rọ̀ náà ti ṣe lọ ìrè o. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ṣe sọ lórí ọ̀rọ̀ yìí, ó tún níbi táwọn èèyàn ti ń gbé gbà o. Well, meanwhile, the Yoruba Council Worldwide, àwọn ni wọ́n ti jáde tán, wọ́n ti jẹ́ kí Aláàfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́, wọ́n ti jẹ́ kí wọ́n mọ̀ wípé gbogbo ẹ ṣe ń lọ kó má lọ bẹ́ẹ̀. 48 hours ultimatum, àwa gan mọ̀ pé 48 hours gan tẹ̀ ti kọjá náà, ṣùgbọ́n wọ́n sọ fún wípé bàbá ẹ gbé wálẹ̀, officially ẹ bá wa gbé wálẹ̀, a fẹ́ kí irú nǹkan báyìí kó máa lọ láàrin ẹ̀yin àgbààgbà méjì, pàápàá jùlọ ẹ̀yin tó yẹ pé ẹ̀ ń represent ilẹ̀ Yorùbá. Ṣùgbọ́n ó tún wá ní nǹkan táwọn èèyàn tún sọ yìí, wọ́n ní tábà tí ká tiẹ̀ fi ojú inú wò, àwọn ọmọ Yorùbá kankan ti jáde o pé tábà ní ká tiẹ̀ fojú inú wò gan, pé Ọ̀ọ̀ni ju Aláàfin ọ̀hún lọ, tó yẹ pé ìyẹn ni Ọ̀ọ̀ni ju Aláàfin lọ. Ẹ kí gbogbo akákùkù dálẹ̀ ká tún ṣà, àbí èwo dẹ̀ ní gàlégàlé gan náà. Ọmọ Yorùbá, oríṣiríṣi ni àwọn ọmọ Yorùbá máa sọ lórí eléyìí, nítorí pé àwọn ọmọ Yorùbá ti bínú tán náà. Kí ló dé dé gàlégàlé ojoojúmọ́, àfi kí Elédùmarè gbà wá. Yorùbá nation ní ọ̀nà àbáyọ, bẹ́ẹ̀ ni bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀, bẹ́ẹ̀ ni Yorùbá nation ló lè ṣe. A ò ní rí jù báyìí lọ lórí eléyìí ọmọ Yorùbá. A ó máa bẹ́ o, ọ̀bẹ níbẹ̀ ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà o. Ẹni tó bá lámà bọ̀ là ní débá, kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.